lẹ́ni mo fẹ́ sọ view mi lórí pé ṣé káfa apologize àbí kó máa apologize for my own view mi ò ní my own view àfa ò gbọdọ̀ tender apology fún Yusuf Adepoju. Reason tí mo máa fi sọ view mi kò oníkálukú á mú ń bẹ̀ ẹ̀yin sọ pé káfa tender apology ìjẹ́ mọ ohun tí ìkọ́nù àwọn lọ́ọ̀yà ẹ̀ tó jẹ́ mẹ́mbà academic tó ń pè ní USB imam ẹni tí ò bá mọ ẹni tó ń pè USB imam ẹ jẹ́ ń gbé jáde wá fún yín mọ́ bọ̀ màá gbé onítọ̀hún jáde fún yín ẹni tó ń pè ní USB imam. Tó ń pè USB imam màá gbé jáde fún yín nìsín. Àwọn ni wọ́n múra bí àlùmọ́ngìrì bá bí aláyé mo bọ́ ẹ jẹ́ gbé wọn jáde wá síbi tí wọ́n ti wọ aṣọ kínní wọn bí mi ò tẹ̀ ká wọn pé mi ò tẹ̀ mọ̀ pé lọ́ọ̀yà mi ò bí ẹni tẹ́ rí òun ni wọ́n ń pè ní barrister USB imam bóyá US imam àbí kínní kan imam tó jọmọ Ọlọ́rin ẹni tẹ́ rí ó kàn kankan lẹ́yìn ìgbà tí gbogbo yín pariwo tẹ́ ń jáde tẹ́ ń ṣe fídíò tẹ́ ń ṣe write up ó kàn nǹkan sórí wọ́ ẹ̀ lẹ́ni ìjẹ́ka ìjẹ́mọ́tẹ́ni yìí kọ síbẹ̀ mẹ́mbà academy nò nínú àwọn executive wọn lélẹ́yìí o ẹ̀jẹ̀ wọn á gbé ohun tó kọjá dé fún yín kí gbogbo yín wá rí i pé àwọn pípù yìí lè fẹ́ tí ọwọ́ àfa Yesaloonaka gbogbo yín tẹ́ ní kó apologize ẹ fẹ́ tí ọwọ́ ẹ̀ bọ ohun tí ẹ fẹ́ kó bá ní nítorí pé ẹ mọ òfin lè ju everybody wa lọ ẹ mọ òfin ẹgbọ́n tẹ́ni yìí kọ sí àfa ẹgbọ́n tó kọ sórí kìíní káàká fún yín USB mọ́mù lélẹ́yìí o ẹ̀yin tó dàbí àgbẹ̀ lọ́ọ̀yà aláìkútẹ́ ẹjọ́ lọ́ọ̀yà wájú mi kò níìtì rárá èmi àti eléyìí a máa jà wọ sinagogu mi USB mọ́mù yìí èmi rò pé ń tọ́ọ̀gì wàá mọ̀ pé mi ò ń ṣe tọ́ọ̀gì màá ṣò tọ́ọ̀gì yẹn fún ẹ ọ̀rọ̀ sọ fún mi ní kó gbé ká pàdé Federal High Court lẹ́kọ̀ọ́ àbábújá tó bá mọ̀ pé lọ́ọ̀yà ni ẹ́ rí àbúrò bóyá èmi ni Nigerian Bar Association máa withdraw kìíní ẹ̀ wá sọ. ẹ̀wọ̀n tá a fà yìí kọ síbẹ̀ Yesaloonaka apology is nothing only is not important to us. Yesaloonaka's apology is not òun ló kọ yìí o is not important to us. Only what is important to us is that he comes to the court to face the trial. Shikena. Pé àfáà gbọ́dọ̀ wá sí court tó wà very important is that you have to come to court. So definitely, why are you guys saying that Afa Yesaloonaka should apologize? He should apologize. Nígbà tẹ́ni tó jẹ́nu lọ́ọ̀yà wọn ti sọ yìí pé apology ò ṣe nǹkan kan fáwọn. Abba. Ẹ̀yin tẹ́ ń jáde àtẹ̀yìn ọmọ mẹ́kà tẹ́ ń kọ right up yìí ṣé ẹ̀rí ohun tẹ́ni yìí kọ sórí ẹ̀ ní àná alánà ló kọ òun lélẹ́yìí tó kọ sórí ẹ̀ yìí péèjì ẹ̀ nìyẹn lọ sórí péèjì ẹ̀ kẹ́ lọ sórí wọ̀ ẹ̀ rí barrister US imam Bambiala. Please ẹ má jẹ́ ká dá nǹkan rú. Ok nígbà tẹ́ni yìí kọ́ sórí péjì ẹ̀ yìí pé wíwá sí kóòtù ẹ̀ kò dùn pé kó apologize o kò sí tó kàn wọ́n kó wá fún trial. Ok ẹ jẹ́ fún yín scenario kan. Scenario tí mo fẹ́ fún yín ni yí pé táàfà bá
tó bá tender apology ṣé àáfàá guilty? So because gbogbo ìtẹ̀ sọ náà pé táàfà bá fi lè tender apology definitely àáfàá ti guilty and they can use that apology kìíní yẹn against àáfàá ní court of law. Nítorí pé adájọ́ ló máa sọ wípé ó guilty kò guilty kò ń sórí mídíà láti máa sọ pé lágbájá guilty. Adájọ́ ló máa sọ pé ókè o ihun tẹ́ gbé wá o is a criminal case o is a civil matter o adájọ́ ló máa sọ. Afọ́ òpàyàn náà kò dẹ̀ fàdíyà kò dẹ̀ jalè ó búyàn ni. It's not because later on nígbà tí kíní yẹn ń lọ kọ́lọ́mbà ṣe dáadáa fún barrister Adébọ̀wálé àti barrister Paul barrister wọ́n pọ̀ barrister Táíwò ńlọrin àti barrister Kíntẹ̀ lórúkọ ẹ̀ ẹ̀rọ mi létí barrister yìí náà ọlọ́run bá ṣe dáadáa fáwọn barrister yìí wọ́n wá dìde àwọn náà wá ń wò pé kò jẹ́ kó rí bẹ́ẹ̀ lóòótọ́ àwọn gbé láti ibi tí àwọn lọ́ọ̀yà àkọ́kọ́ yẹn ti ṣe mistake wọ́n gbé àwọn náà wá ń fight ókè pé èmi máa ń sọ kinní kan fún yàn yìí pé à ń ti ilé ẹjọ́ dé ká dọ̀rẹ́ ẹ ti lọ ilé ẹjọ́ ẹ ti embarrass ẹni yìí ìgbà tó ń ṣẹ̀sáàmù lọ́wọ́ ẹ lọ gbé ọlọ́run dójú tì yín ọlọ́run dójú tì yín ó padà parí exam ẹ̀ ẹ fẹ́ bà success ẹ̀ jẹ́ ọlọ́run ò fún yín ṣe ẹ wá ọ̀nà wo lẹ́lẹ̀ gbégbá ó tún wá lọ sí hajj ẹ tún believe pé lẹ́yìn hajj tó ń bọ̀ yẹn ẹ tún máa embarrass so lẹ́yìn embarrassment tẹ̀ ẹ fún àáfàá yìí ẹ tún wá ní kó wá tender apology my own view tèmi wallahi àfọ̀ gbọ́dọ̀ tender apology because ẹ ti ready tẹ bá ti ready àfàá lọ́ọ̀yà wọn ti kọ́ pé ẹ lọ fún trial let the trial started. If trial bá ti bẹ̀rẹ̀ exactly the action ma bẹ̀rẹ̀ because my own lawyer will argue their own lawyer too will argue okay báyìí o nǹkan báyìí tọ́kọ̀ báyìí o but none of you tẹ́ mọ òfin tẹ́ ẹ̀ ń bọ́ ta yí pé ẹ kó tender apology kọ́ bá lè ṣe kinní kan ta ló fẹ́ tender apology fún ṣé ilé ẹjọ́ ló sọ pé kó lọ tender apology kọ́ lè lò against ẹ̀ ní court of àbí tọ́ máa rìkọ́ọ̀dù ẹ̀ tọ́ máa ṣe fídíò lé lórí tọ́ máa gbẹ̀ tẹ́ pé wọ́n lè tọ́nẹ̀ ẹ jẹ́ wọ́n sọ fún yín ẹni tẹ́ ẹni kó tender apology tẹ́ ẹ bá fẹ́ ká Yesaloonaka tender apology kí Yusuf Adepoju kó lọ withdraw kéèsì yẹn lé kóòtù first kó withdraw kó wà táwọn lọ́ọ̀yà wa jọ jókòó báyìí kó wá withdraw kéèsì yẹn lé kóòtù kó jọ sign àfa àwa bọ́ta orí mídíà ni kò ní lọlé àwọn Yusuf orí mídíà lónìí ti bú òun àwa lọ sórí mídíà péèjì ẹ̀yìn náà àwa tender apology ń bẹ̀. a tender apology lórí ibẹ̀ ṣùgbọ́n ṣe rí òfin ju everybody wa lọ tá a bá mọ̀ nípa òfin anybody tí ò bá mọ̀ nípa òfin because gbogbo fídíò tí mo rí lè ní ó dẹ̀ dùn mí ọlọ́run dẹ̀ ṣe ọlọ́run ní ká náwọn lọ́ọ̀yà tán ní làákàyè ṣe rí gbogbo téèyàn bá kọ tó kọ lẹ̀ báyìí tó bá kọ àwọn kìíní yẹn ni wọ́n máa lò lẹ́ẹ̀májọ hágìrì lé lórí because àwọn nǹkan wà tó kọ against Yesaloonaka tí lọ́ọ̀yà ẹ̀ lè defend ẹ̀ tọ́ndẹ̀ máa bèèrè lọ́wọ́ àwọn tó ń kọ́ yí pé òkè eléyìí lábẹ́ òfin nǹkan báyìí ló wí eléyìí lábẹ́ òfin nǹkan báyìí ló wí wọ́n á dẹ̀jọ́ gbé síwájú olúwa mi ló wàá dàjẹ́sì ẹ̀ yóò wá pé lágbájá ibi ìwọ náà jẹ̀bi tàmẹ̀dò ibi ìwọ náà jàre olúwa mi ló wàá sọ yí pé lọ́wọ́ o ṣé olúwa mi ló máa sọ ihun tẹ gbé dìde ẹgbẹ́ sábẹ́ pé kírímínà ni meanwhile ihun tó ń ṣe rí ẹni bá fẹ́ ṣe ó dàbí kan náà àwọn kọ́lọ́mà mi ṣe dáadáa fún lọ́ọ̀yà náà àgbàlagbà ni wọ́n dẹ̀ mọ̀ ń pa Ọ̀ṣun state dáadáa wọ́n mọ àyínìke Ọ̀ṣun wọ́n mọ àyínìpadà Ọ̀ṣun ọjọ́ táwa jọ sọ̀rọ̀
ọjọ́ tayọ wá sọ̀rọ̀ wọ́n wá sọ fún àwọn former lawyer wa mi ò fẹ́ dárúkọ onítọ̀ wọ́n wá ń sọ fún yí pé client ẹ tí wọ́n gbé ìjẹ́ ti lọ bí báyìí ẹ ti fáìlì nǹkan báyìí ìjẹ́ ti lọ báyìí ẹ ti wo ohun tó ń fáìlì ìjẹ́ ti wọ báyìí ẹ ti irun tó ṣe ìjẹ́ wọ báyìí nǹkan kan wọ́n wá ní àmà ẹni no ó ní mo ṣe ẹjọ́ lọ́sùn state dáadáa mo mọ̀ wọ́n tó ṣe máa heart ó ní mo mọ̀ wọ́n ó ní tẹ́ ẹ̀ bá tètè ṣọ́ra wọ́n máa gbé ẹjọ́ yín lọ sí abẹ́ Ministry of Justice ni. máa yẹn ló jẹ́ ká mọ̀ yí pé wọ́n á lọ sábẹ́ Ministry of Justice wọ́n á lọ bẹ̀rẹ̀ ó ní ohun tó ń jẹ máa ń ṣe máa ń ní ẹ̀yin máa wá get ready with a good lawyer fight ẹni tó ń gbé bọ̀ láti Ministry of Justice because àwọn Yusuf ò lówó tó fẹ́ ná Ministry of Justice wọ́n gbé kéèsì ẹ̀yin pé kéèsì ẹ̀yin tó pé ẹ̀yin tẹ́ ní kó bá Yusuf kó apologize lọ́dọ̀ Yusuf please mo fẹ́ béèrè kan ṣé ẹ mọ̀ pé kéèsì àfáà Yesaloonaka versus commissioner of police ni wọ́n ṣe ẹjọ́ ṣé commissioner of police ni àfàfẹ́ apologize fún ni àbí Yusuf kò yé mi ó dà pé ẹ mọ ohun tó wà ńlẹ̀ ẹ mọ ohun tó wà ńlẹ̀ lẹ ṣe ń sọ̀rọ̀ yìí kéèsì tó gbé lọ yí pé wọ́n mọ̀ ọmọ lọ ti kéèsì yẹn kéèsì wẹ́ pé civil matter ni wọ́n mọ̀ ọmọ lọ ti sí abẹ́ criminal matter tá a bá ní good lawyer tó sáàdì dáadáa á dẹ̀ máa dààmú lọ ni ọlọ́wọ́ bá a ṣe dáadáa fún bàbá náà wá sọ̀rọ̀ njọ́ yẹn bàbá yẹn wá sọ bàbá yẹn ní tẹ́ ẹ̀ bá múra dáadáa bàbá yẹn lo language kan nígbà tí lọ́yà former lawyer wa yẹn tó ń ṣe bákan kankan ó dẹ̀ cut fóònù ni mo nẹ́lẹ̀rí alájà Kudirat dáadáa lọ́jọ́ wà lórí fún lájọ wà lórí conference fún ọjọ́ yẹn bàbá yẹn wá ní ó ní ẹ̀ tí ì ní lọ́yà o àwọn eléyìí wà after money ni wọn wà after kan win ní case a good lawyer máa ń wà after kó win ní case kò ń ṣe owó kó wà after pé kó wà nu rẹ́kọ̀dì pé mo win ní case báyìí déètì báyìí níwájú adájọ́ báyìí mo win ní pé good lawyer máa ń dìde sọ fún wa jọ náà ni but ẹ mọ ojú wa ṣú àwọn òkè wọn àti ní nítorí bàbá yẹn ní gbogbo ọ̀rọ̀ tí mo béèrè lọ́wọ́ ẹni yìí tí ò bá rìnrìn yìí ẹ máa ní problem wàláhì lazim á padà kó sínú problem yẹn kó tó wá di pé gbogbo àwọn tó wá bọ́ta àwọn lọ́ọ̀yà ò ṣe kìíní kan àwọn new lawyer tó ń gba kéèsì yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń try ẹ̀ yí pé káwọn fáìlì lè mo gbọ́ tẹ́rù tí kan làwọn àfọwọ́ sọ yí pé àtẹ̀sí náà nẹ́sẹ̀ tó ó jẹ́ káfọ́ àti jáde nǹkan kan point of correction àfọwọ́ òfin ju ẹsẹ̀ lọ kò dẹ̀ wá sí gbogbo tẹ́ ẹ̀ bá mọ táwọn èèyàn ń ṣe ẹ má sọ àwọn tó ń tọ́ ní ẹlòmíì ò tí ì sùn ẹlòmíì gbogbo eré lẹlòmíì ń sá nítorí ọmọ ìyá ẹ̀ níbi tó wà yìí tí ò tí ì rí ẹbí tí ò tí ì rí ara ẹ̀. gbogbo tẹ́ ẹ rí tá à ń sọ yìí nítorí pé ìbéèrè tèmi ń béèrè lọ́wọ́ yín ni pé káfa tender apology kó tender apology everything máa lọ ẹ jọ nítorí Ọlọ́run ìjẹ́ Yusuf Adepoju ready láti withdraw kéèsì yẹn ní court tó bá wá withdraw kéèsì yẹn court tán òun àtàwọn lọ́ọ̀yà wa máa jọ jókòó kókè lọ withdraw kéèsì yìí ní court o tó bá ti withdraw court o àfa padà sórí social media o lórí page ẹ̀ òun náà lọ pàtí ohun tí Yusuf ń wá ní yí pé ihun tó ṣe fún àfa Jákímọ̀ kò ṣe fún Yesaloonaka pé kọ́ wá gbé Yesaloonaka wá sílé òun o kọ́ wá pe èrò lé lórí kọ́ wá kó jọ kọ́ gbé kámẹ́rà kọ́ sẹ̀ kámẹ́rà kóun kówé tèwé kóun rojọ́ 4 hours síbẹ̀ kóun máa ju question sáfà who does that? òun fi apology á lọ sórí kí n lọ tẹ́lẹ̀ kó wá lé ẹ ilé ẹ̀kọ́ ló ti wá gbé kó wá bú ẹnu lé ẹ inú orí péjì ẹ ló ti bú ẹ lábẹ́ òfin òní ní kó wá sínú ilé ẹ because àwọn èèyàn mi mú táwọn èèyàn daft fún ẹlòmíì wá rí pé ó kàwé kò sí ọgbọ́n orí bẹ́ẹ̀ ẹlòmíì wá rí pé wá dé máa bèèrè lọ́wọ́ ẹlòmíì pé madam sir ṣe bẹ́ẹ̀ náà lọ yunifásitì
ẹ̀ẹ́dẹ̀ wá mọ̀ ń pa òfin rárá ìkókè tẹ́ ẹ̀ bá mọ̀ ń pa òfin ṣe bèrè lọ́wọ́ àwọn lọ́ọ̀yà. USB mọ́mù ló wá kọ eléyìí síta nísìnyí ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ pé káàfọ́ attend apology ṣé ohun tí USB mọ́mù kọ USA mọ́mù àbí kí ló ń pè é USA mọ́mù yìí tó kọ síta yìí ṣé ẹ fẹ́ dànù níbi kó sí ohun tó wà lọ́kàn wọn náà kọ síta yìí ó tend apology o kò tend apology àwọn máa ṣe kéèsì ṣe fi kéèsì ilẹ̀ ọlọ́run ló mẹjọ́ dá ẹ fi ilẹ̀ ọlọ́run tó yan adájọ́ síbẹ̀ ó yàn ó rí mi àti ẹ̀bẹ̀ kò ní ká rí ìdí lọ. so ọlọ́run tó yan adájọ́ síbẹ̀ á kọ́ ńlá káyè tó máa fi dájọ́ yẹn adájọ́ òkúkú lórí òun náà dẹ̀ lé adájọ́ náà gbogbo àwọn tó mọ̀ èèyàn orin náà mọ̀ kò dẹ̀ ní gbẹ̀bí fáláyé kò ní gbàdí fẹ́lẹ́bí ibi tọ́lọ́run bá darí ẹ̀ sí ẹ̀fí ilẹ̀ kí lẹ̀ ń sọ yín kíkó ok lọ́ọ̀yà wọn sọ pé àwọn òfin apology kí lẹ̀yin wá bọ́ta fún tẹ̀ ń ṣe right up àtẹ̀yìn wọn mọ́ríkàsì àtẹ̀yìn tẹ̀ wọ́n ń ṣe right up káfọ́ attend apology ṣe bóun ní lọ́ọ̀yà wọn ti kọ yìí. ẹ wo ọ̀rọ̀ tí bọ̀bọ̀ yìí sọ ẹ tún ọ̀rọ̀ yẹn gbọ́ ẹ rí i pé mùdírù ló ń bá wí ẹ wá gbọ́ ó yẹ ara ẹ̀ láàrin àwọn mọ̀ríkàsì kò sí ilé kéwù kan láyé yìí tójú mọ́ríkàsì lọ tó yẹ pé nàìjíríà tó máa lè néèmù báyìí pé mọ́ríkàsì ni nítorí kí ni tó bá ní pé o lè jiyàn kí ní ìlú court of law àwọn tó jẹ́ lọ́ọ̀yà tó lè dúró tiẹ̀ lọ́rùn yìí pé mọ́ríkàsì ló ń bá wí wọ́n wà ńlẹ̀ ẹ̀gbọ́n ọ̀rọ̀ tó sọ màá wá bá yín sọ ibi tí bàbá ẹ̀ ti confam pé Yusuf ni ìwé ṣé Mudiru ni Yusuf ń bá wí ẹ máa gbọ́. Jésù ń bọ̀ Jésù wá tá a fẹ́ fara rí lórí Nàìjíríà ẹ wo orí social media ẹ wo Facebook náà bí Mudiru ṣe yẹ̀yẹ́ ara rẹ̀ ó yẹ̀yẹ́ ara rẹ̀ náà ó yẹ̀yẹ́ ara rẹ̀ náà family ó yẹ̀yẹ́ ara rẹ̀ láàrin àwọn mọ̀lẹ́kàsí ó yẹ̀yẹ́ ara rẹ̀ láàrin àwọn tó bá bàbá ló gbà ṣáyé nìyẹn wàláì ẹjọ́ yẹ ká máa bẹ̀rẹ̀ lọ́rùn fún ni ká máa sunkún fún ni òfin Ọlọ́run wá ṣẹlẹ̀. ṣẹgbọ́n tí Yusuf sọ mbẹ yẹn ihun tó ẹni tí ò bá mọ kí ló tírígà èsì ọ̀rọ̀ àbí ọ̀rọ̀ tá a fọ Yesaloonaka fi sọ̀rọ̀ sí obú mẹ́ńtọ̀ mi obú tíṣà mi obú ẹni tó jẹ́ bí bàbá because ẹlòmíì ò mọ̀ pé báwo ni Yesaloonaka ṣe jẹ́ sí Mudiru ẹlòmíì ò ká ọmọ bàbá sọmọ ni nítorí pé kí ni àwọn ni wọ́n tọ́ àfa Yesaloonaka gẹ́gẹ́ bí ìfẹ́ tó wà láàárín bàbá tó bí màmá àfa Yesaloonaka àti bàbá Sheikh Adam Abdullahi Aluri ẹ wá wo mo fẹ́ kẹ́ play kẹ́ rí ihun tó wà ńlẹ̀ nísìnyí mo fẹ́ kí kẹ́ rí ẹ wá wò mo fẹ́ kẹ́ wo ohun tí bàbá Yusuf sọ nínú ọ̀rọ̀ yìí ẹ rí i pé bàbá Yusuf padà jẹ́ ká mọ̀ yìí pé Mudiru ni Yusuf ń bú ẹ máa gbọ́rọ̀ bàbá yẹn lọ. ìbà ló kọjá tó fi í bẹ̀ ẹ jẹ́ ká pa lẹ́nu mọ́ torí pé ó ti di eléyìí náà gbọ́ ẹnìkan tó ń jẹ́ ẹ̀ọ̀kan lọ́mọ ọ̀kan jẹ́ Súlè Rájí ó ní ọmọ mọ̀pọ̀ àrúgun dẹ́ẹ̀dẹ́ mọ̀pọ̀ àrúgun ọlọ́fà aná kẹ́ní kankan wẹ̀yìn ọ̀kan tó dìde ó ní Báńkọ́lé kẹ́ní kankan wọ́n kóra ọ̀kan jẹ́ Ridwan wọ́n láwọn ń gbìjà Mudiru kan ọmọ bàbá wa Adam Lagib Abdullahi ìyẹn náà dé lọrin ó ṣe wọ́sẹ̀ wọ́n wá kóra wọn ọ̀kan jẹ́ Jackman inú àwọn Christian dùn bẹ́ẹ̀ tí ń wíhun torí wípé ètò bá múyàn kó lọ́dọ̀ wọn tí wọn ò sì rí nǹkan kan ṣe sí fúnra wọn náà ni wọ́n mọ̀ bára wọn inú wọn wá ń dùn ẹ fẹ́ ṣàtúnṣe. ṣe rí ìjọ akadé ìgbà ìjọ kankan ṣùgbọ́n àwọn ọmọ kan tí wọn láwọn ń gbèjà bàbá
kí ni Yusuf wá ṣe tí wọ́n fi ń ìjà bàbá bí ṣe mọ̀ pé ẹni tí ọba ní baba ní òbú bàbí ń baba. ṣẹ́rí ẹgbọ́n ọ̀rọ̀ tí bàbá yìí sọ ń bẹ̀ yẹn yí pé ó mẹ́ńṣọ̀ orúkọ gbogbo wa ó wá ń jẹ́ kó yé wa bẹ̀ yí pé wọ́n náwọn ń gbèjà mùdírù lágége ọmọ bàbá ádámọ̀ ṣé mo pé ó là á bàbá yẹn clarify yìí pé lóòótọ́ ó bú ọmọ ó bú because táwọn èèyàn bá máa tí Yorùbá bá máa tú bàbá yẹn tó bàbá yẹn tú Yorùbá yẹn so bàbá yẹn gbogbo mọ̀ yìí pé ó bú mùdírù ẹ tún ọ̀rọ̀ bàbá yẹn gbọ́. ó kọjá tó fi í bẹ́ẹ̀. ẹ tún ọ̀rọ̀ bàbá yẹn gbọ́. ẹ jẹ́ ká pa lẹ́nu mọ́ torí pé ó ti di eléyìí náà gbọ́ ẹnìkan tó ń jẹ́ ẹ̀ọ̀kan lọ́mọ ń jẹ́ ẹ̀ọ̀kan lọ́mọ ọ̀kan jẹ́ ẹ̀ọ̀kan lọ́mọ ọ̀kan jẹ́ Súlè Rájí ó ní ọmọ mọ̀pá àrúgun dẹ́ẹ̀dẹ́ mọ̀pá àrúgun ọlọ́fà àná kẹ́ní kankan wẹ̀yìn ọ̀kan tó dìde ó ní Báńkọ́lé kẹ́ní kankan wọ́n kóra ọ̀kan jẹ́ Ridwan wọn láwọn ń gbìjà mùdírù kan ọmọ bàbá wa Adam Lagib Abdullahi ìyẹn náà dé lọrin ó ṣe wọ́sẹ̀ wọ́n wá kóra wọn ọ̀kan jẹ́ Jackman inú àwọn Christian dùn bẹ́ẹ̀ tí ń wíhun torí wípé ètò bá múyàn kó lọ́dọ̀ wọn tí wọn ò sì rí nǹkan kan ṣe sí ẹgbọ́n ìkan jẹ́ Ridwan ìkan jẹ́ ọ̀kanọmọ ìkan jẹ́ Báńkọ́lé ìkan jẹ́ kínní yí pé wọ́n náà wọ́n gbèjà mùdírù kan ọmọ bàbá ádámọ̀ lágége so definitely bàbá yẹn mọ bí tí bàbá yẹn mọ òótọ́ ọ̀rọ̀ yí pé ọmọ òun mùdírù náà ń bá wí Sheikh Habibullah ní ọmọ òun ta fọ ọ̀rọ̀ sí ibi tá a fà ti dìde tá a fà ti fún lé sí ọ̀rọ̀ padà nìyẹn because téèyàn bá ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká mọ ohun tá à ń sọ. so ọba yẹn tún mẹ́ńsọ̀ ibẹ̀ mùdírù sọ̀rọ̀ sí ọdẹ lọ́rin ó sọ̀rọ̀ ṣé mùdírù mẹ́ńsọ̀ ọmọ ẹ̀ ṣó mẹ́ńsọ̀ ọmọ ẹ̀ nílọrin nígbà tó ń ṣe wá sí àwọn àgbàlagbà tó yẹ pé èyí tó yẹ kó kun ilé ayé wọn kó máa fi ṣe ìbáàdà ẹ wo ohun tí wọ́n fi ń ṣe nú ayé bàbá yìí rí i pé gbogbo nǹkan lọ́mọ òun fi right àtàdébí pé wọ́n gba criminal sínú ilé kírímínà tó jẹ́ lẹ́wọ̀n wọ́n gbé sínú ilé tó bà èèyàn lórúkọ jẹ́ tó fún lórúkọ ẹ lórúkọ tó lọ fi open line tó lọ fi ń mẹ́kọ̀ tó lọ fi ń gba owó tó ń fi ń ṣe ẹ gbà á sínú ilé ẹ bílí pé gbogbo ohun tẹ́ ń ṣe yìí ẹ nípàdé Ọlọ́run ẹ wọ̀rọ̀ tí bàbá yìí sọ ẹ wo bí tó ṣe language ọ̀kẹ́ ìgbà tí mo dí òde Ìlọrin ó lọ ṣe ẹ rí bàbá yìí ò sí bẹ́ẹ̀ o ọ̀rọ̀ tí wọ́n sọ fún ni bàbá yìí sọ ó dẹ̀ bílí pé ọmọ òun ráìtì 24 hours lọ́mọ òun fi ráìtì ọmọ òun ò ní mistake nínú ayé ẹ wo àwọn tí wọ́n ń ba yí ọmọ jẹ́ lélẹ́yìn. fúnra wọn náà ni wọ́n mọ̀ bára wọn jà inú wọn wá ń dùn ẹ fẹ́ ṣàtúnṣe ìjọ akádìbò bá ìjọ kankan jà ṣùgbọ́n àwọn ọmọ kan tí wọn láwọn ń gbèjà bàbá àwọn kí ni Yusuf wá ṣe tí wọ́n fi ń gbèjà bàbá bí ṣe mọ̀ pé ẹni tí ọba ní baba ní òbú bàbí ń baba. ṣe rí ẹ wá wo bí tí wọ́n lọ sí wọ́n wá gbé sí abẹ́ ipe ìjọ akádìbò bá ìjọkọ sẹ́ni tó àtàkì akádìbò tó ṣe wà yẹn kò sí ẹni tó àtàkì ẹ̀ Yusuf làwọn èèyàn mẹ́ńsọ̀ wọn ò sọ pé organisation gbogbo àlàmọ́ organisation but mo fẹ́ jẹ́ kí àwọn èèyàn kan realize nǹkan kan nínú ọ̀rọ̀ mi organisation ẹni akádìbò báyọ̀ kọ́kọ́ jà liberty is your member ẹ wo ohun tó kọ ẹ wo write up tó kọ lórí Mudiru èyí tó kọ lórí Yesaloonaka èyí tó kọ lórí mi èyí tó kọ lórí Ọ̀kanlọ́mọ èyí tó kẹ ẹ dẹ̀ ní akádìbò báyọ̀ kan jà and liberty is your member US imam academy member yìí ni nínú àwọn executive kìíní yìí ni ẹ̀wọ̀n tó kọ lórí Ọ̀kanlọ́mọ ẹ̀wọ̀n tó kọ lórí mi ẹ̀wọ̀n tó kọ lórí Mudiru ẹ̀wọ̀n tí ó sọ tó àtà
attack Mordecai, ó attack a whole institution tí US imam ẹ̀dẹ̀ ní academy ṣé bẹ́ẹ̀ ẹ̀wọ̀n tí bàbá àgbàlagbà ń sọ lẹ́nu nítorí Ọlọ́run ṣé bàbá yóò tó pe àwọn ọmọ yìí pé irun tẹ́ ẹ ṣe aburú tí yín lélẹ́yìí dáadáa tàwọn àwọn eléyìí náà ṣàbúrú fún yín ẹ̀yin náà láburú téèyàn bá jẹ́ bàbá rí tó fẹ́ bọ́ lọ́hùn dáadáa ó gbọ́dọ̀ máa dájọ́ dáadáa. Ok, bàbá yìí sọ̀rọ̀ nísìnyí pé ọmọ òun ò sọ̀rọ̀ kí ni Yusuf ṣe tó fi ṣe kíní kan ihun tí Yusuf ṣe ni kó bú àfa wa. Ok, bàbá yóò gbà ipe ó bú àfa ṣùgbọ́n inú ilé wọn ni Saheed Shittu ti lọ kí bàbá yìí tí bàbá yìí ti ń lo lágbèjì pé ṣó bá mọ́ mẹ́rin lọ́mọ wálé. Ṣé bàbá tó wà responsible tó jẹ́ ọmọlúàbí tí bàbá yẹn dẹ̀ ń ṣe ìbádà tó jẹ́ yàn dáadáa a máa lo language yẹn fún ẹni ẹlẹ́ni fún ọmọ ọlọ́mọ a married man for that matter. So tí àwọn bá padà rí ìṣesí ẹ wá ní kí Alfa Yesaloonaka kó apologize àwọn eléyìí ò ready láti accept apology Alfa Yesaloonaka ju wípé ẹ jẹ́ kí kéèsì yìí ti wà ń court ẹjọ́ bẹ̀rẹ̀ trial. Ok, ẹni Yesaloonaka ó jẹ̀bi àbí kó apologize mọ́ bọ̀ má tún fún yín ní another video mi. Member of academy tó pèrè nínú member of executive tó tún jẹ́ lawyer fún wọn US imam ẹgbọ́n tó sọ nípa Yesaloonaka àti school tí Yesaloonaka ti jáde tó ń ṣe Markaz ẹgbọ́n tó sọ nípa ibẹ̀ mọ́bọ̀ ẹ jẹ́ ń gbé jáde wá fún yín because eléyìí iṣẹ́ rí ẹ jẹ́ ká máa lu làákàyè nítorí Ọlọ́run ẹ má ti tó pé nífẹ̀ẹ́ èèyàn kan kẹ wá lódodo kẹ bò mọ́lẹ̀ ẹ jẹ́ ẹgbọ́n tí US imam sọ o ń dà o. now bá a ti rí pé position alájì ní pé ilé kéwú lọ́kàn èmi àti sàrán bá tó pàṣẹ. àkọ́kọ́ ẹ kọ́kọ́ wo èèwọ̀ lọ́ọ̀yà tó pé ẹ̀ lọ́ọ̀yà kírímínà lọ gbé sẹ́gbẹ́ yẹn o kírímínà tó ń gbé pamọ́ tó dẹ̀ mọ irú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ è lọ́ọ̀yà ẹ wo mo rí àwọn kankan tó yẹ pé kí n kọ́kọ́ mi tó fò tó jẹ́ nǹkan tó ń bàyàn nú jẹ́ a ti sọ umura àti hajj a ti sọ débi pé báwo lọkàn wa ṣe fẹ́ papọ̀ pẹ̀lú tàwáàfù wa àti ẹ̀wọ̀n tó lu àwọn èèyàn jìbìtì tó lu àwọn èèyàn tó rẹ́gísítà orúkọ ẹni ẹlẹ́ni tó fẹ́ bà lórúkọ jẹ́ tó mú orúkọ ẹ̀ tó lọ fi rẹ́gísítà síìmù míì tó fi ń gba owó tó fi ń bẹ̀ tó wá ní gbogbo kinní yìí lọ́wọ́. nígbà tẹ́yìn wọn a máa gbé tọ́tẹ́ ẹ ń pẹ́ ẹ olù yìí 250,000 ẹ wá ti torí 250,000 ẹ rán lọ sẹ́wọ̀n ọdún kan lẹ́yìn ìgbà tó jáde lọ́dún kan ẹ wá ń kẹ́ ẹ kò sẹ́ni tó máa mú un mọ́ kò ṣe kinní kan wá kan ẹ kó má rí ẹ wá rán lọ ń múra subhanallah. ẹgbọ́n tí usb mọ̀ ń sọ ẹni tó ń sọ̀rọ̀ tó bú Yesaloonaka nísìnyí rẹ o tó ní kó ó bẹ̀bẹ̀ kò bẹ̀bẹ̀ ṣé tí àwọn lọ́ọ̀yà Yesaloonaka náà wá ojú wọn wá fọ́ pé wọn ò rí gbogbo fídíò yìí táwọn náà lè lò ní court of law ẹ máa gbọ́ odindi usb mọ̀ irú ẹni ìbáwọ́ jẹ́ kó ń rìpọ́ọ̀tù ẹ̀ fún Nigeria Bar Association ni kò wọ́ọ̀tì ẹni tó jẹ́ lọ́ọ̀yà rárá kò wọ́ọ̀tì ẹni tó ń jẹ́ lọ́ọ̀yà òun àti Liberty wọn ò wọ́ọ̀tì ẹni tó ń jẹ́ lọ́ọ̀yà ẹ gbọ́rọ̀ tó sọ ẹ máa wọ̀. Ọlọ́run sì ṣe mí lẹ́nìkan tó ṣe pé ó fẹ́ràn bàbá Sheikh Adam Abdullahi lórí púpọ̀ mo fẹ́ràn wọn púpọ̀ jù. irọ́ ló ń pa ó fẹ́ràn Sheikh Adam ṣọ́tọ̀. bí èmi àti sàrán tó ṣe kẹ́rù nìyẹn abakọ̀rí ságége pé kí n lọ rí sùn pé alhamdulillah I'm proud and happy today pé mi ò lọlé kíwù yẹn torí pé tí mo bá lọlé kíwù bá bí irú àwọn tọ́gì ilé mi náà bá yà náà àwọn kí lágùn tí mo orúkọ rẹ̀ nísìn àwọn sèlémù àrùn bá bí irú àwọn tọ́gì ilé mi náà bá yà àwọn yá sí àná. ṣé gbọ́ ẹ mọ̀ pé Markaz ló dárúkọ ó wá ní alihamudulilayi tó pé tóun bá lọ irú àwọn tó òun ò lọlé kéwù yẹn òun ò lọ Markaz
tóun bá lọ irú àwọn thoughts ẹ wo language ẹ wo verbal language tí ẹni tó yẹ pé kò ní làákàyè tó ṣe funfun ní ọpọlọ ẹ funfun ẹni tó yẹ pé làákàyè ẹ ti kú usb mọ òun ṣe làákàyè náà this man is a riffraff. wàláì láti tèmi àti ẹ bá ríra one on one èmi tó bá fẹ́ ṣáàtì kan tí má gbá ìtí ọwọ́ mi máa wọ́n sí létí ní tó ṣe wà yìí because ẹ̀wù language tó lò fún a whole institution Markaz tó ti bẹ̀rẹ̀ láti tó ọ̀tí ìbí sáyé wọn ọ̀tí ìbí sáyé tí Markaz ti exist ẹ wo iye àwọn product tí Markaz ti produce láwọn professors àwọn doctors ẹ wo tó pe odindi institution kan ipe ẹwọn tó ṣe iṣẹ́ lè ẹ̀dẹ̀ ń sọ pé kí Yesaloonaka kó lọ apologize ṣáwọn people yìí ready láti tender apology fún Markaz ẹ gbọ́ language tẹ ẹ wá wo irú àwọn tó wọ́n bá máa dárúkọ ẹ máa wo tó ń dárúkọ. because their thoughts gbogbo ẹni mo sọ ọdún afẹ́fẹ́ mo ti ń sọ yìí àbá lọ and alhamdulilayi ká ní. ẹgbẹ́ ọ̀rọ̀ lẹ́nu ẹni yìí mo fẹ́ kẹ́ tún ọ̀rọ̀ yẹn gbọ́ kẹ́ ẹ wọ ọ̀rọ̀ ẹ wo tó kókó ba Markaz jẹ́ ó ní Markaz ń produce stocks irú nǹkan báyìí lásán ní court of law ṣé USA mọ̀ mú lè defend case yìí as a lawyer. ọmọ bọ́lá ṣe kò bọ́lá jẹ́ ara mi níṣẹ́ wà bíbù àtọ̀dá onímọ̀ tó pọ̀.